gba mistake rẹ̀. Sport FM hello Sport FM. Hello, salaam alaikum. Wa alaikum salaam kúlẹ̀kúlẹ̀ tí ń pè wá. Wahid láti Zongo. Wahid láti Zongo, bismillah. Mo fi ọ̀wọ̀ àti àkọlọ́wọ́ fi kí àfa. Wọ́n gbọ́ yín o. Ẹ kú ètò. Ọ̀rọ̀ náà bẹ bá aṣọ lọ́rọ̀ yìí. Ọ̀tá bá anybody. Ìbéèrè mi lọ báyìí. Ok. Ìmọ̀ ìfẹ́ inú. Tẹ́yìn náà ń wò, tẹ́mi jẹ́ ń wò fún àwọn ọmọ wa. Ojú wo lẹ fẹ́ fi wò ó, àdúgbò lẹ ti fẹ́ bá wọn sọ torí pé ìmọ̀ ìfẹ́ ni tí mò ń sọ yẹn. Lórí ọ̀rọ̀ tí àǹtí wa bá tó fi gba yín sọ̀rọ̀ ní fífi rẹ̀ ń ṣẹlẹ̀ báyìí. Bí kó wà ní jàmá tó máa kírun fún wa tó máa fáyọ̀ lọ títí tó bá tó wá pè wọ́n ṣàkíyèsí. Allahu Akbar. Tó bá tó wá pè wọ́n ṣàkíyèsí wọ́n sọ pé ládá ló jẹ́ orin ló jẹ́. Kálọ̀ wákàtí méjì lórí irun. Bẹ́ẹ̀ni wọ́n fi bèèrè pé ìwà ìfẹ́ inú yẹn tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àfà àbí ìmọ̀ ìfẹ́ inú yẹn bọ́ọ̀lù àti fẹ́ ṣe sí àbá. tó alàgbà Wahid ìbéèrè tẹ ìbéèrè gidi tó tẹ ń jàrò ìròyìn gidi ni ẹ jẹ́ kí ìmọ̀ọ́mù wa sáré dá yín lóhùn béèrè yẹn. naam gẹ́gẹ́ bí ìbéèrè ẹ rí ìbéèrè tẹ béèrè sẹ́rí kéèyàn pẹ́ lórí irun lóòótọ́ ládàá bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ bá ṣe pẹ́ lórí irun sí bẹ́ẹ̀ náà ni ìdúró níwájú Ọlọ́run níjọ́ gbẹ̀rẹ̀ kíámà rẹ̀ ni ó ṣe kúrú sí. àmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ti jẹ́ ó yé wa ipe isa salla ahadukum linnas falyukhaffif wa iza salla ahadukum linafsihi falyutawwil ma sha'a. anabi tẹ́ bá ń kírun fún àwọn èèyàn falyukhaffif fa inna fihi da'ifu was-sakim wal-kabir. anabi ni mọ̀ pa àwọn tí ń bẹ̀lẹ̀ yín yẹn ẹni tára rẹ̀ ò pé ń bẹ ẹni tọrọ ẹ̀ ń bẹ ẹni tí ò lágbára ń bẹ àgbàlagbà ń bẹ. anabi tẹ́ bá fẹ́ kírun fún àwọn èèyàn kò sí súra tí ẹ lónà Al-Qur'ani tí ẹ fi kírun tọ́lọ́hún nígbàrún rẹ̀ bẹ́ẹ̀ lo iná àtẹnẹ́ ló kéré jù tí ẹ bá ti lo súra Al-Qur'ani ni ayé Al-Qur'ani ni kódà kéèyàn ó lo ayé kan àmọ́ ló tọ́ra pé inú Ramadan tá a wà ká lè fi gbalada lọ́sí táwọn afáàfin máa ń fa á látòkè tí wọ́n gbé bá kọ́ra ànẹ́bí ní tẹ́ ẹ bá ń kírun fáwọn èèyàn ẹ̀rẹ́ tí àwọn ti ń bẹ lẹ́yìn yín o fali yóò káfíò àdìsọ ànẹ́bí ni àdìsọ yìí Buhari gbà wá Mùsùlùmí náà gbà wá ipe ẹ máa ṣe níwọ̀n ọba àmọ́ tó bá ń kírun fúnra rẹ̀ nulẹ̀ ọba wa gbòdìdì Al-Qur'ani kò fi kí ànẹ́bí ni màá fi mushkila kò sí láì fi ń bẹ̀. tábà ní a fẹ́ ṣe bí àwọn ará Saudi ẹ jẹ́ ká gba ìpè àlè ṣe bí ará Saudi. ìdí tó fà ni pé gbogbo náà àwẹ̀ tá a wáyé àwọn Saudi ìjọba wọn ti fún wọn lọ́lídé. inú ìsinmi ni wọ́n wà. títí oṣù kan yóò fi pé. àwọn lè kékeré orí di Kùránì. ẹ fi mi lọ́ra ẹlẹ́ẹ̀kejì òun ni pé gbogbo ohun tí ń jẹ́ Saudi yìí pátá lásìkò tá a wà yìí tí wọ́n bẹ̀rẹ̀ ti kí kìí inú ilé kálukú wọn wà látàrọ̀ dálé. Allahu Akbar. earcon bẹ bàbá kọnu inú ilé wọn earcon bí wọ́n lọ nínú mọ́tò wọn earcon inú mọ́sáàsì wọn ti kírun gan earcon gbogbo ẹ̀ tutù ní. climatiseur wa tẹ́ ọ yẹ pé ọlọ́kadà tó ti lọ látàrọ̀ gbogbo ẹ̀yìn ti gan iná ẹ̀ látún pé kó tún dúró lórí láàrin wákàtí kan méjì. abẹ́ntọ́ yẹ pé kò rí ohun tí ó jẹ látàrọ̀ tó yẹ pé ohun tẹ́lómi fi sínú gan máa wọ pé Ọlọ́run máa dúpẹ́ tèmi. kókó lásán ẹlòmíì fi kókó lásán sínú tí ò rí àkàrà bí nǹkan kan fi jẹ ẹlòmíì sínú lẹ́tàn nǹkan tí ó fi jẹ sàrí gan yóò tún mọ ronú rẹ̀ sẹ́ni tí ń bẹ lórí ìrònú pé kí ni jẹ́ sàrí iná látún pé a tún fa bàbá fi kúlọ̀ aláwọ̀ kírun Ànábì sọ ipe tí yẹn bá ka kúlọ̀ aláwọ̀ mẹ́ta lóru ó ní ó ṣe déédéé ẹni tó ka Al-Qur'ani àdìsọ Ànábì ni ẹ má jẹ́ àárí mistake àwọn àfáà tí wọ́n ń kì í púpọ̀ kálukú wa náà à ń try náà ni pé káwa náà lè jọ àwọn tó àmọ́ àwọn àfáà táwa ń kírun ni ẹ jẹ́ ká wọ àdìsí Ànábì ni tànẹ́bí sọ pé ìsásọ́lá àdúkùnrin nẹ́ẹ̀s falyukhaffif àdìsí Ànábì ni ìbálẹ̀ alátẹ̀lá Ànábì wa Muhammad ni Ànábì ni ẹ ṣe níwọ̀n ọba tẹ́ bá ń kí fáwọn yẹn fa'innahum da'ifun wa sakimun wal kabir wa ìsásọ́lá àdúkùnrin nafsi falyutawwil ma sha'a bọ́ba ń kí fúnra rẹ̀ nulẹ̀ ọba àgbẹ̀ odidi Al-Qur'ani kò gbé látòkè délẹ̀ agbára rẹ̀ ń bẹ ní ó wù ọ ni àmọ́ àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ro tiwọn náà mọ́ tiẹ̀ ká ro tiwọn mọ́ tiẹ̀ Áfíríkà la wà á sí Saudi á sí níbi tí ìjọba ti mọ ẹ̀sìn wa. àti pé ọ̀pọ̀ nu wa gan abẹ́ àwọn tá a ti ń ṣiṣẹ́ abẹ́ àwọn tí ń ṣe mùsùlùmí la ti ń ṣiṣẹ́. naam ẹ jẹ́ fàpẹ́jọ́